omijé ojú mi ń béèrè àánú rẹ bàbá. Omijé ojú mi ń béèrè àánú rẹ bàbá. Fi aṣọ ojú rere wọ̀ ní Ọlọ́run. Ẹ sọ̀rọ̀ gbogbo ènìyàn. Àráyé ń retí ohun tí mo mú bọ̀ lọ́dọ̀ rẹ̀ ò bàbá mi mọ́. Trumpet call. Lift your voice. Say yes. Yes, I believe. Yes, I am healed. So you promise God that you will serve Him with your voice. She's a wonderful singer. This. Bumi Omije. Omije Ojumi. No, don't be shy. You will give testimony. You arrow in this leg. I curse you in the name of Jesus, and I command you now. Ẹ̀yin tèmi, bíkú bá ń gbowó àbá fún lówó, bíkú bá ń gba àgbò àbá kúkú ra màálùú fún. Ikú ṣèkà ikú dóró, ikú tó pa Bùnmi Akínláàánú tí gbogbo wa mọ̀ sí Omijé Ojú Mi. Elédùmarè, gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ wípé ní ọdún tó kọjá inú ìdààmú inú hílàhílo lọmọbìnrin yìí wà o. Nítorí ẹsẹ̀ ẹ̀ tó ń dùn ọ̀pọ̀lọpọ̀ chọ́ọ̀chì lárábìnrin yìí lọ tó ti lọ ń ṣe deliverance káàkiri. Àfìgbà tí ikú ṣe bẹ́ẹ̀ tó márábìnrin yìí lọ. Kí lohun tó pa Bùnmi Akínláàánú Omijé Ojú Mi gangan? Ìbéèrè yìí lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ń bira wọn, ṣùgbọ́n nínú fídíò tẹ́ fẹ́ wò yìí àṣírí tú o. Àṣírí tú, ibẹ̀ lẹ ti máa gbọ́ gbàǹkọ́gbì ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ikú tó pa Omijé Ojú Mi. Ẹ wò ó kó má jẹ́ pé ẹnu tèmi náà nìkan lẹ ti ń gbọ́. Ẹ jẹ́ kí n fi fídíò yìí lẹ̀ kí gbogbo wa kájọ ṣe kí ni kájọ wò ó. Mo gbàdúrà fún gbogbo ẹ̀yin tẹ́yin wo fídíò yìí náà. Ẹ ní rí kú o, ikú ọkọ, ẹ ní rí kú aya, ẹ ní rí kú ọmọ o. Ẹ jẹ́ ká máa gbàdúrà fún ìdílé Bùnmi Akínláàánú kí Ọlọ́run kó dáàbò bo àwọn àbúrò àwọn ẹ̀gbọ́n tó bá sì ní bàbá àtìyá kọ́lọ́run kó wà pẹ̀lú wọn o. Àlàáfíà Ọlọ́run kó máa bá wọn gbé, kó máa bá èmi àti ẹ̀ tá à ń wo fídíò yìí náà kó máa bá wa gbé o. Ẹ jẹ́ kí n fi fídíò yìí lẹ̀ kí gbogbo wa kájọ wò ó. God bless you. Rẹ bàbá, Omijé Ojú Mi ń béèrè àánú rẹ bàbá. Obìnrin náà ti padà jáde láyé lẹ́yìn àìsàn ọlọ́jọ́ gbọọrọ, ṣùgbọ́n kí ló wá pa gangan? Ó ní àwọn ènìyàn ń bira wọn lẹ́yìn ìgbà tí ìròyìn náà lu káàkiri ayélujára pé Bùnmi Akínláàánú ó ti jáde láyé. Ẹ wo, mò ń bọ̀ náà, mò ń bọ̀. Tún ní tọmọ lọ́rùn bí jìyà ayé ń fẹ́ lọ́dún yìí o kò ní gbé mi lọ. Ìjì ayé ti padà gbé Omijé Ojú lọ. Ẹ wò, ẹ jẹ́ wá bọ́ síbi àṣírí ikú tó pa Bùnmi Akínláàánú Omijé Ojú Mi. Ẹ jẹ́ àkọ́kọ́ jọ wo ìgbà tó lọ sínú gbọ̀ngàn ilé ìjọsìn kan tó lọ wá ìtúsílẹ̀. Mò ń bọ̀ náà, ń wá ṣàlàyé gbogbo ẹ̀ fún yín. Ẹ jẹ́ àkọ́kọ́ jọ wo fídíò eléyìí náà. Mò ń bọ̀, ẹ má ti lọ ibì kankan. At the trumpet call. Lift your voice. Say yes. Yes, I believe. Yes, I am healed. So you promise God that you will serve Him with your voice. She's a wonderful singer. This. Bumi Omije Ojú Mi. No, don't be shy. You will give testimony. You arrow in this leg. I curse you in the name of Jesus, and I command you now to come out of this leg now. You spirit of death, I call you by your name, and I command you now to leave. Bùnmi Akínláàánú lẹ́ ń wò lórí àga tí pásítọ̀ tó ń gbàdúrà fún ìtúsílẹ̀ lẹ́yìn ìgbà tí àìsàn mú Bùnmi Akínláàánú eyín lẹ́sẹ̀, ẹsẹ̀ ló gbà wọlé. Ẹ rí i pé lẹ́yìn ìgbà tí pásítọ̀ náà tó ṣàdúrà fún ó dìde, ó ṣe bí ẹni fẹsẹ̀ rìn, ṣùgbọ́n ìnira ló fi ń fẹsẹ̀ náà rìn. Ó lágbára o.
ẹ̀yin abiyamọ ayé tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ayé wa ni àwọn ọ̀tá ò mà ní rí wa mú a ò ní kú fọ̀táyọ̀ ẹ bá tẹ subscribe button sórí YouTube channel yìí lọ́dún 2025 lọ́któbà ní nǹkan náà kọlu Bùnmi Akínàánú èèyàn Òmìjì Ojú ẹsẹ̀ ló gbà wọlé ó di wàhálà ẹbí ó di kí wọ́n máa gbé káàkiri láti ilé ìjọsìn kan sí ilé ìjọsìn kan bóyá yóò rí ìtúsílẹ̀ ó dáa àwọn kan tiẹ̀ ní kí wọ́n gbé lọ orí òkè bóyá yóò tú sílẹ̀ ṣùgbọ́n kò sórí òkè tí wọn ò gbé Bùnmi dé ọlọ́jọ́ padà ṣẹlẹ̀ náà ni. Bùnmi Akínàánú ó ṣe àìsàn náà fún bí oṣù bíi 4 láti inú October, November, December ó tó wá di pé ó padà jọ́lọ̀ nípè eyín lóṣù January tá a wà yìí. Ṣùgbọ́n kí ni ká wá máa bira wa pé ṣebí ẹni adìẹ kì í tẹsẹ̀ kú ni. Ṣùgbọ́n tí Bùnmi ò rí bẹ́ẹ̀ o ẹsẹ̀ ní kinní ọ̀hún ti bẹ̀rẹ̀ ó tó di pé aṣọ rẹ̀ kò bọ́mọ yẹn mọ́ tọmọ yẹn padà rìn òhò wọjà. Kódà àwọn kan ní ẹni tí wọ́n fi ń gbé káàkiri eyín láti chọ́ọ̀chì kan sí kan kí ló dé tí wọn ò tètè gbalé ìwòsàn lọ. Yóò ṣeé ṣe tí wọ́n bá tètè gbalé ìwòsàn lọ ó ṣeé ṣe ó jẹ́ pé àwọn dókítà tó mọṣẹ́ dájúdájú wọn ò ti tètè mọ ohun tó ṣe Bùnmi Akínàánú tó fi jẹ́ pé ẹsẹ̀ rẹ̀ wú kò ṣeé rìn. Ṣùgbọ́n o ilé chọ́ọ̀chì ni wọ́n ń gbé káàkiri. Àwọn ò sì sọ pé wọ́n ṣe gbé lọ ilé chọ́ọ̀chì ó ṣe mọ̀ pé ìgbàgbọ́ ń kálukú ibi tó bá rọ̀ mọ́ náà ni yóò máa wá ìwòsàn lọ. Ẹ̀yin olùfẹ́ mi lẹ́ẹ̀kan sí i a ò ní kú fọ̀táyọ̀ àwọn ayé wọn ò ní mú wa o àwọn ayé wọn ò ní mú wa ẹ bá tẹ subscribe button lórí YouTube channel yìí kí ni èrò ti yín lórí ikú Bùnmi Akínàánú. Ṣùgbọ́n ká tó tó máa sọ ẹ lọ sínú abala àríwísí èèyàn comment section kẹ́ ẹ tẹ RIP Bùnmi Akínàánú RIP Bùnmi Akínàánú ṣe bí ó máa ṣe ilẹ̀ ń jẹ nìyàn ilé ayé àfọlẹ̀fọ́bà. Bùnmi Akínàánú náà òun náà má ti dìtàn mọ́nú òun má ti rí bí àgbáre ó ti dẹni àná ó ti dẹni àgbégbìn ó tún dojú àlá ká tó lè rí ẹni tó jọ Bùnmi Akínàánú. Gẹ́gẹ́ bá a ṣe wá ń sọ lọ obìnrin náà bó ṣe rẹwà tó ó kú níbi ọmọ 46 years. Ó lágbára o. Ṣùgbọ́n ẹ̀kọ́ tí mo fẹ́ ká kọ́ ń bi ikú Bùnmi Akínàánú ni pé nǹkan kan tó bá ń ṣe wá ẹ méjì á máa fi sábẹ́ aṣọ. Ó ṣeé ṣe kó jẹ́ pé ẹsẹ̀ náà ti ń dùn Bùnmi tipẹ́tipẹ́ tó jẹ́ pé ó sì ń wò pé kò sí nǹkan kan níbẹ̀ àti wípé tí nǹkan bá ṣe wá lóòótọ́ ìgbàgbọ́ wa rọ̀ mọ́ pé ó ṣeé ṣe kó jẹ́ párí àánú gbà bóyá lórí òkè tàbí ilé ìjọsìn kan. Ṣùgbọ́n ẹ kí a tún máa mú tàwọn olóògbé náà mọ́ ká máa lọ sí hospital pé kí ni gangan ló ń ṣe ẹ̀ tí nǹkan ń ṣe. A bá àwọn ẹbí olóògbé a bá wọn kẹ́dùn pé wọ́n kú ara fẹ́ra kù wọ́n kú ìlédè pé ọjọ́ yóò jìnnà síra wọn. Àwa tá a wà láyé náà ṣé bí kìí ṣe mímọ̀ ṣe wà Ọlọ́run ọba ló tún ń ṣẹ́ wàá kù. Ẹ̀yin abiyamọ ayé tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀ ń wò wá ní ẹ jọ̀ọ́ ẹ bá tẹ subscribe button yìí lẹ́ẹ̀kan sí ikú aya ikú ọmọ ikú ọkọ ó máa ní wọlé tọ̀ wá èèyàn ní ọdún 2026 eléyìí tá a wà yìí. Ó máa ṣe ilẹ̀ ń jẹ̀ nìyàn àtúnfẹ́lẹ̀ náà a fi bá àwọn ẹbí olóògbé a fi bá wọn kẹ́dùn a fi bá wọn kẹ́dùn. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ share fídíò náà káwọn ènìyàn ò fi lè kọ́gbọ́n pé kì í ṣe gbogbo àìsàn ni a máa ń gbé lórí òkè. Lóòótọ́ àdúrà ni ọ̀pá kìrìsìtẹ́nì
bákan náà àdúrà náà ni mùsùlùmí fi máa ń jagun, àdúrà náà number 1. ṣùgbọ́n ká tún máa seek medical advice lórí nǹkan tó bá ń ṣe wá. àbá àwọn ẹbí olóògbé àbá wọn kẹ́dùn, kì bá ṣe pé ìkú láyé ni àbá bá àwọn ará àgbà ìwáṣẹ̀, ṣùgbọ́n ikú lópin ìrìn àjò. ẹ̀mí míì tuntun jábọ̀ lójú ọ̀run. Bùnmi Akínàánú tí gbogbo ènìyàn mọ̀ sí Bùnmi omijé ojú mi ti kú o. Olúwa, kí ló ń ṣẹlẹ̀ gan-an? ẹ̀yin wo lòkùnkùn tó ń tafa ikú oró yìí? ti Allwell Adémọ́lá ni ò tí ì tán lẹ̀ yìí tíṣẹ̀lẹ̀ míì tó fi ṣẹlẹ̀ o. ṣé kí n má tàn yín, ìròyìn ìbànújẹ́ ni ìròyìn ikú òjijì Bùnmi omijé ojú mi jẹ́ o. bó tilẹ̀ jẹ́ pé ní bí oṣù méjì sẹ́yìn, October 2025, láàrin olórin ẹ̀mí yìí nínú àìlera ẹsẹ̀ tó ń dùn ún tí wòlíì kan sì ṣe àdúrà fún pé òṣèré yìí yóò rí ìwòsàn. kò pẹ́ lẹ́yìn náà làwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní dáwó fún un kó lè bá rí ìtọ́jú tó péye gbà. ṣùgbọ́n látìgbà náà láti gbọ́ nǹkan kan mọ́ nípa Bùnmi omijé ojú mi. ṣùgbọ́n táwọn ènìyàn ní pàápàá àwọn ará, ọ̀rẹ́, mọ̀lẹ́bí àti olólùfẹ́ òṣèré yìí tán bẹ̀rẹ̀ sí ní ṣàdúrà fún un. kódà nígbà tí olórin ẹ̀mí nì ìyẹn Dáre Melody kí Bùnmi omijé ojú mi fún tọjọ́ ìbí rẹ̀ nínú oṣù kọkànlá ìyẹn November 2025 ọdún tó lọ, làwọn ènìyàn tún bẹ̀rẹ̀ sí ní rọ̀jò àdúrà fún un nítorí àìbalẹ̀ ọkàn tí wọ́n wà látàrí ìlera Bùnmi omijé ojú mi o. ṣùgbọ́n tán gbọ́ nǹkan kan, bó tilẹ̀ jẹ́ pé àrífọ́nrán kan tí ìwé ìròyìn kan ṣe àkọsílẹ̀ rẹ̀ pé wòlíì kan jẹ́ kó di mímọ̀ pé àìsàn tó ń ṣe arábìnrin yìí ní kì í ṣe nǹkan tí olóògùn òyìnbó lè rí ìyanjú sí. wọ́n ní àìsàn ìmí tó lóyìnbó ń pè ní spiritual attack ni wọ́n pe nǹkan tó ń ṣe Bùnmi omijé ojú mi. ṣùgbọ́n bí ẹni wípé wòlíì Ṣẹ́gun Àrólé wà nínú ẹ̀mí ni, torí pé lọ́jọ́ Monday ọ̀sẹ̀ tá a wà yìí 12th of January 2026 ló kígbe síta tó sì ń béèrè pé níbo ni Bùnmi omijé ojú mi wà. ojú mi wà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí la gbọ́ wípé ó rẹ̀ wọ́n bá tó ní kálukú wá ní adá, ṣùgbọ́n etí tó bá gbà lọ ó jẹ́ kó gbà bọ̀. ẹ lè sọ pé ká máa gbàdúrà lójoojúmọ́ láì má mọ̀ bí ta máa dojú àdúrà kọ mọ́ o. mo mọ̀ wípé Ọlọ́run ti ń fún un ní àlàáfíà, ṣùgbọ́n níbo ni wọ́n wà? ẹ má jẹ́ adákẹ́ o, kíní yìí ń tutù o, ẹ bá mi yí sókè kó láòdù o. ẹ má jẹ́ adúró lórí ọ̀rọ̀ àti yẹn. gbogbo gospel artist tó ń bẹ ní Nàìjíríà tẹ́ ń fi Yorùbá kọrin, níbo ni àǹtí omijé ojú mi wà? ẹ bá wa wá. ṣó ń bẹ lálàáfíà ara? ẹ jẹ́ á mọ̀. èyí tẹ́ súnmọ́ wọn nínú ìṣòro yẹn, àwọn olórí ọ̀fẹ́ àti súnmọ́ wọn, ṣùgbọ́n èyí tẹ́ súnmọ́ wọn lẹ jáde tán pó rẹ̀ wọ́n. yes, a dẹ̀ rí fídíò kan lórí ayélujára pé lóòótọ́ ló rẹ̀ wọ́n. nígbà tán nídìí owó, ẹ sọ fún wa ṣówó tá ẹ dáṣọ tó àbí ká ṣì dá sí. ẹ fún wa ní kọ̀ǹdíṣọ̀n ẹ̀ka ọmọ bí tá a máa dojú àdúrà kọ, kò ṣe pé ká kọ̀ dákẹ́ o bí ìgúnnu tí ò gbọ́lù. gbogbo èyí tẹ́ bá súnmọ́ wọn ẹ ṣàtúnṣe sílẹ̀ yìí. báwo lára àǹtí Bùnmi omijé ojú mi? ṣé báwo ni kọ̀ǹdíṣọ̀n wọn ṣe lọ? gbogbo gospel artist ti Nàìjíríà kò sí bó ṣe lè kọrin tó nínú olórin, ó máa ní àwọn ọ̀rẹ́ tó jẹ́ pé wọ́n jọ ń kọrin. níbo ni àǹtí omijé ojú mi ṣe kí ni o? níbo ló wà? torí gbà yẹn ló máa sọ pé àwọn pásítọ̀ dákẹ́, kò sí pásítọ̀ kankan tó dákẹ́ o. ẹ sọ kọ̀ǹdíṣọ̀n ẹ̀ka mọ́ bí tá a máa dojú àdúrà kọ, tó wó tá a bá dẹ́ ògbà tó ká tún dáwó sí i, kò gbúdọ̀ kú o. ṣùgbọ́n ẹṣọ atẹnumọ́ràn kì í jóná. àdúrà tí bẹ́ẹ̀ bá mi gbà fún rèé, Olúwa jẹ́ agbésí. àfi bó ṣe di alẹ́ ọjọ́ tàná Tuesday 13th January 2026 tó kéde ikú Bùnmi
omijé ojú mi. Báwọn ènìyàn tiẹ̀ fẹ́ gbà, ṣùgbọ́n akọrin ẹ̀mí ni àti àwọn olórin ẹ̀mí míì ní pàápàá Aláyọ̀ Melody Singer ti fi àtẹ̀jíṣẹ́ ìdílé Akínàánú síta níbi tó ti kéde ikú Bùnmi omijé ojú mi. Mo kà á bí mo ṣe rí kà lórí wall page Aláyọ̀ Melody Singer. With great sadness, we announce the passing of Evangelist Olúbùnmi Akínàánú Adéoyè, passed away on 12th January 2026 at Lagos Hospital, Nigeria. May God grant her eternal rest. Signed by Ọláwálé Akínàánú for the family. Lẹ́yìn náà la rí fọ́rọ̀ ẹni tí wọ́n daṣọ bò tí wọ́n sì wheel lọ síbì kan nínú ilé ìwòsàn. That is to say, Bùnmi omijé ojú mi ti jẹ́ Ọlọ́run nípè lóòótọ́. Ikú tí ń pojú bẹ́ẹ̀ ni òwe ńlá ní ń pa fún ni. Ẹ wò ó, ẹ jẹ́ kí n dánu dúró níbi tá a dé yìí, ṣùgbọ́n nǹkan tó jẹ́ òótọ́ ọbẹ̀ tó sì dunni yéye ni wípé akọrin ẹ̀mí yìí Bùnmi Akínàánú omijé ojú mi ti kú. Bó bá tún ṣe ń lọ a máa jẹ́ kẹ́ ẹ gbọ́. It's indeed a sad story, a sad news tí ò ṣe é gbọ́ sétí ni, ṣùgbọ́n kí la tún fẹ́ ṣe báyìí wọ Ọlọ́run.